ẹ tún kú dédé àsìkò yìí ní gbogbo bíkíbi tí ẹ ti ń gbọ́ wa lágbára Ọlọ́run aláwòrán bí gbogbo wa àní kò jàǹbá ìjàǹbá ò sì ní kò wá ẹ ṣe jẹ́ kí n wọlé pẹ̀lú eléyìí náà lénìí ká máa sọ fúnra wa pé tẹ́ jẹ́jẹ́ o ọlọ́kadà tẹ́ jẹ́jẹ́ o ìṣọwọ́ ọlọ́kadà wa mo mọ̀ kí ẹ mọ̀ kú sẹ́ ṣé bí n tẹ́ ìjẹ̀lẹ̀ ń wá ọba mi òkè kò ní jẹ́ pàdé tí ó jẹ́ yín o ṣùgbọ́n bẹ́ẹ̀ tí ṣe wá ń lọ lónìí ẹ rọra ṣe jẹ́jẹ́ lójú pópó o torí pé gbé ọ lọ́tún gbé ọ lọ́sì bí ò bá gbẹ̀mí ẹni a máa sọ ní da láàbò ara nítorí bá ti sọ ní da láàbò ara rèé kì í jẹ́ kí sí òòjọ́ ohun èrò ibi gíga kì í jẹ́ kó wá sí ni lọ́kàn mọ́ ńlá tí ń sọ fún gbogbo èèyàn ọlọ́kadà wa lónìí wípé ẹjẹ́ àtẹ́jẹ́jẹ́ ẹjẹ́ àṣẹ sùúrù nítorí wípé yóò bá ti parí ọ̀rọ̀ yìí gan wọ́n ní asúlé tètè kan kò kọjá alé àrìn gbẹ̀rẹ̀ báyìí kò sì ní sùn sọ́nà torí wípé apá àlàáfíà àbápọ̀ ọ̀tún tó gbé wọ́ lọ́tún tó gbé wọ́ lọ́sì ẹni tó fẹ́ gbé wọ́ lápá ọ̀tún rẹ̀ ń bí òun lè mọ̀ wo bẹ̀ déédéé ìgbà náà ló ń fẹ́ dúró ní tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ní tí jẹ́ kẹ́ni ó lè tẹ̀síwájú nínú sí òjò oúnjẹ rẹ̀ ni o oúnjẹ òòjọ́ rẹ̀ èsì ló ń wá lọ lónìí kò wá yẹ kó o pàdé tí ó jí ọ ní tí ọ̀wá ní jẹ́ ọ pàdé tí ó jí ọ tàbí tí ó sọ ọ́ dà láàbọ̀ ara ni wípé ìwọ gangan fúnra rẹ ní lọ́kàn pé iṣẹ́ ni mò ń ṣe yìí mo fẹ́ jèrè iṣẹ́ mi wá ní lọ́kàn wípé bí n bá jèrè iṣẹ́ yìí mo tún gbọ́dọ̀ ní àlùbáríkà lórí gbogbo tí n bá ná owó yìí sí ṣùgbọ́n téèyàn bá ní àròjinlẹ̀ tí bá ń ṣiṣẹ́ tí ò láròjinlẹ̀ lórí ẹ̀ irú wọn báyìí iná máa ń ṣiṣẹ́ bọ́n bá ṣe rí ìlànà sọ fún gbogbo ìṣọ̀wọ́ èèyàn ọlọ́kadà pẹ̀lú tá a ti rí sẹ́yìn tá a sì fẹ́ jó ṣẹlẹ̀ nílùú ìmọ̀ òun ni wípé ẹ jẹ́ aṣọ́ra ṣe lójú pópó nítorí pé ọ̀kadà tá à ń sọ yìí ara òun ni bọ́dì tọ́ba balẹ̀ gbà ẹ wá wẹ tí ò lápá kan mọ́ àbí tẹ̀sẹ̀ kan ti lọ ẹbí mi lè rè sẹ́rù wọn tó lè gọ̀kadà mọ́ ibi tá a sì wà lónìí bọ́ọ̀ bá ṣe ọ̀jẹ̀ ni ọ́fíìsì tí ni ẹ̀yin lẹ́wàá lu ọ́fíìsì dáadáa bẹ́ẹ̀ bá gbé èèyàn sẹ́yìn tó lòun kanjú tó lòun fẹ́ kẹ́ ẹ fi ṣẹ́jú márùn-ún níbi tó yẹ kẹ́ ẹ fi ṣẹ́jú mẹ́wàá rìn ẹ̀ ṣe jálẹ̀ kẹ́ ẹ wẹ́ lòmíì tèrò rẹ̀ papọ̀ mẹ́rò tí èrò eyín àti ẹni ọ̀pápọ̀ torí pé bèrò yín bá papọ̀ kò ní sọ ń tọ́ sọ̀hún tó bá rí tẹ́yìn rí wípé ọjọ́ iwájú yín ó ṣe pàtàkì sí yín ẹ sì wá máa wò ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé Yorùbá máa sọ̀rọ̀ kan pé béèyàn ọ̀bá lé nǹkan léèyàn nǹkan kan ló lè ń dèdè ọ̀kadà o torí pọ̀pọ̀lọpọ̀ ọlọ́kadà láyé òde òní wọ́n ní sẹ́ wọn èyí tán kọ́ láàárọ̀ ọjọ́ ẹlòmíì ti ẹ̀kàwé ó gboyè àmọ́ bí ta ṣe rí nìsín ṣe bí ń lọ sọ yín dọlọ́kadà bó ṣe wá sọ yín dọlọ́kadà ń ẹ mọ́ dọ́lọ́ ńlẹ́bi torí wípé ọ̀pọ̀ èèyàn gan-an wábi tó tún wá dé sí tí wọ́n tiẹ̀ wá rí ọ̀nà àbáyọ kankan ọ̀nà àbáyọ tẹ̀yìn wá rí yìí ẹ mọ́ gèrè ayín lẹ́mìí kúrú láti bẹ̀ ẹ mọ́ ìsọ̀rọ̀ ayín dá láàbò ara ẹ rọra máa lọ jẹ́jẹ́ kẹ́ ẹ tó kúrò ńlé ẹ wo táyà máa ń sìn níyìn dáadáa sódú ó dáa ẹ wo gbogbo ẹ́ńjì rẹ̀ sórí bó ṣe yẹ kó rí ẹ wá wo ìjánu rẹ̀ tá à ń pè ní bírèkì nítorí pé òun gangan òun là ń pè lọ́kadà ọ̀bànú lára ọ̀kadà ṣebí tẹ́pọ̀ bá tán ẹ̀rín lè tẹ̀síwájú ni bí ọ̀bá sí ọ́ìlì kò síbi tẹ́ ń lọ àmọ́ bí bírèkì bá kọ̀ tí ọ̀dọ́kadà dúró tí òkó ń janu wọn kò síbi tẹ́yìn ò lè bára rẹ o ọba mi òkè kọ̀ wá ní jẹ́ ẹ bára yín níbi tí ò wí lónìí bẹ́ẹ̀ ṣe ń jáde lọ ṣùgbọ́n ẹ ṣe jẹ́jẹ́ o nítorí wípé ohun tá a bá fẹ̀sọ̀ mú báyìí gígùn ní gùn o ṣùgbọ́n tá a bá fagbára mú kòkòkò òní ni lára ẹwà àwọn tó ti kánjú lánàá ṣe bẹ́ẹ̀ rí wọn mọ́ lónìí ẹ ti ṣèdárò ọ̀pọ̀lọpọ̀ lẹ́ ń rí lónìí ṣùgbọ́n ẹ̀ ń sọnù ọkàn yín pé Ọlọ́run má jẹ́ yín oríru ẹ̀ ṣé ìwà àti ìṣe yín ṣé kò mọ̀ sún yín mọ́rú ẹ̀ báyìí òun làwa fi ń sọ fún yín ní ìkànnì tẹ́ ẹ ti ń wò wá láàárọ̀ yìí pé ṣe jẹ́jẹ́ o ìṣọwọ́ ọlọ́kadà ẹ̀jẹ̀ á ṣe jẹ́jẹ́ o ire ni tèmi àti yín lónìí bá a ṣe ń jáde lọ o ire owó ọmọ àlàáfíà ńlá kó wọlé bó bá dalẹ̀ ẹ jẹ́ máa ṣẹ́yún dédé síbí níbí iná láti ìkànnì Freedom TV ìkànnì òmìnira channel 34 UHF àwọn náà fi lè ṣèkìlọ̀ fún gbogbo ọlọ́kadà pé ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́ o lójú pópó wa Akin ìlórúkọ mi bàbá tó bí mi ní jẹ́ Ọdẹ́bíyì ọmọ ńlá yín rí àyànfẹ́ olódùbà ló kì í pé ó dìgbà kan náà.